Mohammed dèrò ẹ̀wọ̀n, akẹ́kọ̀ọ́ fásitì ló fipá bá lò pọ̀. Ilé-ẹjọ́ májísírèètì kan tó fìlú Ìlọrin ṣe bùjókòó ti pàṣẹ kí wọ́n ju arákùnrin kan Adam Mohammed ẹni ọdún 19 ṣahámọ́ ọgbà ẹ̀wọ̀n Mandala nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara fẹ̀sùn pé ó lọ ká akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Kwara ìyẹn Kwara State University nílùú Màlété mọ́ iléègbé akẹ́kọ̀ọ́ tó ń gbé ìyẹn hóstẹ́ẹ̀lì wọn tó sì fipá bá a láṣepọ̀. Agbèfọ́ba Moshood Adébáyọ̀ sọ fún ilé-ẹjọ́ pé akẹ́kọ̀ọ́ náà ló mú ẹ̀sùn afurasí ọ̀daràn ọ̀hún wá ságọ̀ọ́ ọlọ́pàá. Ó ní ṣe ni Mohammed ṣàdédé yọ kúlẹ̀ sóhun nínú yàrá rẹ̀ tó sì mú ohun ìjà olóró lọ́wọ́. Bẹ́ẹ̀ ló sọ fóun pé tóun bá pariwo tàbí tóun ò bá farabalẹ̀ ọ̀run làálàá. Ó lóun yóò gbẹ̀mí òun ni. Bẹ́ẹ̀ ni Mohammed ṣe fipá bá a lò pọ̀. Ó tẹ̀síwájú pé lẹ́yìn akitiyan àwọn ọlọ́pàá lọ́wọ́ tẹ afurasí náà tó sì jẹ́wọ́ pé lóòótọ́ lòun fipá bá ọmọ akẹ́kọ̀ọ́ náà lò pọ̀. Onídàájọ́ AS Mohammed pàṣẹ kí wọ́n lọ ju Mohammed sọ́gbà ẹ̀wọ̀n Mandala. Ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 24 oṣù kejì ọdún 2023 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.